mo ti gbére mi dòde ẹ bá fẹ́ sọjọ́ mo ti gbére mi dòde ẹ bá fẹ́ sọjọ́. Alhaji Taye Currency ọ̀rọ̀ yẹn dùn mí ìgbà tí mò ń wo fídíò yẹn ń ká mi lára mo ní irú èṣù wo lélẹ̀ yìí o èṣù lélẹ̀ yìí o Alhaji Taye Currency kọ́ ló yẹ kó ṣe nǹkan báyìí fún Alhaji Paso èṣù lélẹ̀ yìí o fújì lẹ́gbà yẹn àwọn àpá kan wà lára mi aṣọ́bù tí máa lọ ṣeré tó máa mú mi mọ́lẹ̀ fọ́ṣọ tí mo kọ́kọ́ lọ mò ń bọ̀ báyìí máníjà mi àti ẹ̀kọ́ owó sákò àdẹ̀gbẹ́ inú pátá báyìí ló kó sí ọ̀nà náà ti dá wa náà ti mú wa mọ́lẹ̀ wọ́n gbàgbé owó tàpá àti ẹ̀ tí kà àwọn èèyàn ló ẹ̀pù wa náà fún wa ní ṣẹ́ńgì díẹ̀ pé ká fi wọ transport láti fi délé àwọn eléré tí mo mọ̀ tájọ́ wà tí mo rí pé èmi ti kọrin ẹni náà ti ń jáde wọ́n ti ń gbọ́ máa pe Rẹ̀mí Àlùkò àwọn Ejima Ọ̀fìn ìkan ti ṣaláìsí ni wọn kọ́lọ́fọ́ọ̀nù kẹwọn máa pe mórí ẹ̀yẹ Tọ́pẹ́ Nọ́tíkà Isa Merinda Maris Keto J èmi náà ni Kamoli Kakaki and his Port Harcourt Fuji organization. mi ò ráyè rákàtí àkọ́kọ́ bí ó ṣe dára fún mi lèmi wá o mo ní ẹ wá wo bí Kamoli ṣe ń bọ̀ o ẹ̀yin ẹ wá wo bí Kamoli ṣe ń kọrin ṣé ìwọ ò rí bọ́n ṣe ń jò ní ó ń sùn ó rí bọ́n ṣe ń jò ní ọkùnrin mú bèbí ẹ̀ wá bèbí mú bọ́bù ẹ̀ dání fàájì làwà o ẹ jẹ́ kí everybody ṣayé lọ ẹ̀yin tèmi wo ẹ dẹ̀ jẹ́ kí everybody máa jò lọ ẹ jẹ́ kí everybody máa jó lọ ọmọ mo lémi náà kọ́ Alpha Omega ní o gbàgídì ló ń ṣògo ó gbọ́ tí mo ní ẹ̀yin tèmi báwo ni o ṣe wá orúkọ tèmi ní Kamoli Kakaki KKK kó dùn kó pọ̀ kó pẹ́ and his African Fuji Port Harcourt ọmọ ìlú Kwara ni mí ní Òjòkú ìlú Kwara gangan olójúkú ọ̀fọ̀jòkú ìlú Kwara ìyẹn mo ti wá ẹni tí mo rí ní àríkọ́ṣe nínú eré Fuji òun ni Dr. Adéwálé Àyùbá pẹ̀lú Mr. Moruf Ayinde Shadow àwọn ni mo rí nígbà yẹn nígbà gbọ́ pé wọ́n ṣeré níbi kan máa sá eré máa rí pé mo fẹ́ rí ọ̀ stage wọn máa lọ wo Dr. Adéwálé Àyùbá ní NTA Channel 7 nígbà yẹn 30 minutes show ní Yaba inú mi máa ń dùn nígbà tí rí wọn ọmọ wọn play níbi àdúgbò wa kan ẹni bí ẹ ti bá wà mo gbọ́dọ̀ fi nǹkan tí mò ń ṣe lẹ̀ láti lọ wo Mr. Bobu Adéwálé Àyùbá bẹ́ẹ̀ náà ni brother mi Mr. Moruf Ayinde Shadow Ọlọ́ládé bí ṣe máa lọ wo àwọn náà nìyẹn àwọn ni mo rí ní eléré tó lo cover stage tí wọ́n lo net inú mi máa ń dùn tí wọ́n ti dágbo tiwọn náà so tó bá dẹ́ rí mi wọn fojú pa mi rẹ Ọlọ́run náà lè fojú pa wọn náà rẹ ìgbà tí mo bẹ̀rẹ̀ eré Fuji màá kà á pé gbà tí mo gba owó lọ́wọ́ èèyàn pé mo fẹ́ lọ ṣeré tí mo gba owó lọ́wọ́ wọn tó kó fún mi tí mo lọ gba irinṣẹ́ màá ní 1993 tí n bá fi kún tí n bá ṣọ̀tẹ̀ ìpè mo gorí stage mi ò ká pé bóyá ti ń lo mele àti mú umbrella àti fi ń ṣe sákàrà mi ò ká gbò yẹn mọ́ ìpè mo gba owó lọ́wọ́ èèyàn màá ní 1993 táìmù tí mo dẹ̀ ń sọ yìí náà àwọn eléré tí mo mọ̀ tájọ́ wà tí mo rí pé èmi ti kọrin ẹni náà ti ń jáde wọ́n ti ń gbọ́ máa pe Rẹ̀mí Àlùkò àwọn Ejima Ọ̀fìn ìkan ti ṣaláìsí ni wọn kọ́lọ́fọ́ọ̀nù kẹwọn máa pe mórí ẹ̀yẹ Tọ́pẹ́ Nọ́tíkà Isa Merinda Maris Keto J so àwọn tí mo rí gbà yẹn pé mo mọ̀ pé ìgbà tí mo ti ń lọ show tí mo ra wọn náà tí mo bá wọn pàdé ní show dáadáa àwọn ni mo dárúkọ yẹn mi ò lómele lẹ́yìn anybody o pé ìgbà tí àti ìgòrí stage pé agbowó show lọ́wọ́ èèyàn tá máa mú agolo tá máa fi umbrella tá máa fi ṣe omele a máa mú dìkoroba a máa fi ṣe sákàrà tá ń lù káàkiri tá máa fi ṣe ajíwèrè ìdájí tá máa ti jí nígbà rẹ̀ òun làwọn máa ń lù àti ìdíṣẹ́jì lọ́wọ́ tá fẹ́ lọ fi ra sákàrà
ìdí ìkorobá la máa lò, ìkorobá tí yóò bá dá mọ́ a máa yọ round, umbrella a máa lọ sọ́dọ̀ àwọn mechanic a máa rí àwọn wáyà òun la máa fi fà á sí ìdí tábà ti wá ẹgbàá ó ti dìlù nìyẹn, òun náà dẹ̀ máa ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ náà tá a lò nígbà yẹn. Gbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ fújì le pọ́psí mi ò fẹ́ kí n kọ fújì, mọ́mísí mi ní kí n fi fújì lẹ pé pọ́psí mi ń bá mi jà, mo sákò lé ni mo ní máa kọ́ alájì ni pọ́psí mi, alájì owó ò pé kán ní ọmọ òun kọ fújì iwájú mọ́ṣáláṣí tó ti ń kírun òtẹ́ kan wọn abẹ mo máa ń pè bẹ́ẹ̀ tí bá ti bẹ̀rẹ̀ eré tí bá rí pé wọ́n pèrun mọ́gìrì màá ní káwọn onílù mi dúró pé pọ́psí mi ó máa fẹ́ kírun o màá wá yọjú màá bá tó ń ṣàlù àlà màá ní ẹ jẹ́ kó kírun tán kó lọ sókè tó bá ti wọlé padà màá bẹ̀rẹ̀ eré padà. Fújì lè gbà yẹn àwọn àpá kan wà lára mi aṣọ́bù tí máa lọ ṣeré tó máa mú mi mọ́lẹ̀ fọ́ṣọ̀ tí mo kọ́kọ́ lọ mò ń bọ̀ báyìí máníjà mi àti ẹ̀kọ́ owó sákò àdẹ̀gbẹ́ inú pátá báyìí ló kó sí ọ̀nà náà ti dá wa náà ti mú wa mọ́lẹ̀ wọ́n gbàgbé owó tàpá àti ẹ̀ tí kà ó yìí wà ní irun bẹ̀ wọ́n gbàgbé lọ́wọ́ wa àwọn èèyàn ló ẹ̀pù wa náà fún wa ní ṣéǹgì díẹ̀ pé ká fi wọ transport láti fi délé adúpẹ́ fọlọ́ lé ní pọ́psí mi fúnra rẹ̀ ló pè mí pọ́psí mi ò sí láyé mọ́ o bọ̀ wọ́n pè mí gbà pé bàtà ní kó má ṣe nǹkan báyìí ó dẹ̀ sákò lé àárí ẹ mọ́ mo lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi ní ìlú péjú ọ̀rẹ́ mi kan àjọ wà òun ló kọ́kọ́ gba lẹ́nu wa òun dẹ̀ ní máníjà mi tàjọ́ máa ń lọ ṣó ó dẹ̀ pé wo tí alájẹ bá ní báyìí wọ́n yìí máa gbà kó máa bọ̀ lọ́dọ̀ mi náà kájọ máa òun mo fi wá sọ́dọ̀ ẹ̀ so máa ń wá lálẹ́ mọ̀mísí mi máa ń rí mi bọ̀ pọ́psí mi ò rí mi wọ́n wá sọ fún mọ̀mísí mi pé kán ní kí n máa bọ̀ pọ́psí mi máa ní dẹ́gbẹ́ nǹkan tí máa ṣe náà nìyẹn kí n kọ̀ntínú àwọn náà ní àwọn èèyàn náà lágége pé bọ̀ tó ọ̀nà òní tàwọn yàtọ̀ torí àwọn fi ọ̀rọ̀ yẹn lọ̀ wọ́n wọ́n wá ní kán fi mí lẹ̀ nígbà tí wọ́n mi ṣe nìyẹn kọjá kí n ṣe. Mo ti gbére mi dòde ẹ bá fẹ́ sọjọ́ mo ti gbére mi dòde ẹ bá fẹ́ sọjọ́ mo mà ti gbére mi dòde ẹ bá fẹ́ sọjọ́ mo ti gbére mi dòde ẹ bá fẹ́ sọjọ́ wo ọ̀pọ̀ kọ́ lóògùn ooo lọ́wọ́ májèlé o kò ṣe é pọ́n ńlá èmi ni kó dùn kó pọ̀ o kàkà kí ká mọ̀ lè ìtayé ń fẹ́ ẹ̀yin tèmi ẹ̀ wo babalókè lónìí kó dùn kó pọ̀ kó pẹ́ babalókè lónìí kó dùn kó pọ̀ kó pẹ́ ẹ̀yin tèmi mo ní ohunkóhun tẹ́ ẹ bá ń ṣe ohunkóhun tẹ́ ẹ bá ń ṣe mo ní kẹ́ ẹ tọ́jú ẹbí nítorí ọ̀la ẹ tọ́jú ara nítorí ọ̀la ìyá pẹ̀lú bàbá o ẹ tọ́jú wọn àtọmọ tẹ́ fi sílẹ̀ lọ́dẹ̀ẹ̀dẹ̀ ohunkóhun tó bá ń ṣe o wo because ẹni ẹlẹ́ni ni o ẹni ẹlẹ́ni ni o ẹni ẹlẹ́ni ni o máa sí o ẹlẹ́ni ni o máa sí torí ọmọ tá a kọ́ nílé tí ó pẹ̀kọ́ ilé ẹlẹ́ni ni o máa sí o. ìrọ̀dà mi yọ máa ń bá mi fà ìpè tó bá délé máa ṣe bí màláìkà tó bá dọ̀la máa ṣe bí pàṣọ oyè yín kò wá sí rọ́mbẹ̀ alájí Àlàó Sílẹ̀ màláìkà kí Ọlọ́run jẹ́ kí wọ́n máa lọ sókè sí àti bírọ́dà mi Ajíbọ́lá Pasuma alájí ọmọ ìyàwó ànábì #1 golden sun fuji gẹ́gẹ́ bí bàbá mi ṣe sọ lẹ́ẹ̀kan mo rántí alájí Ṣínà Àkànní náà gbogbo ọ̀nà náà máa rán mi iṣẹ́ gbà ilé náà àdúgbò pé kàkà kí wá àjọgbé náà àdúgbò rè mo dúpẹ́ ọláwọn ò ní wá sí ilẹ̀ ní agbára Ọlọ́run rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ pọ̀ omi àti alájí Ajíbọ́lá ọmọ ìyàwó ànábì àti alájí Táyé Currency ọ̀rọ̀ yẹn dùn mí gbà tí mò ń wo fídíò yẹn ń ká mi lára mo ní irú èṣù lélẹ̀ èṣù lélẹ̀ yìí o alájí Táyé Currency kọ́ ló yẹ kó ṣe nǹkan báyìí fún alájí Pàṣọ èṣù lélẹ̀ yìí o kí ló fa gbogbo ilé gbogbo ẹ̀ náà ìgbà táwa náà àwọn social media àárẹ̀ everything bó ṣe ń lọ a rí pé many things táwọn fáǹsì wa gan tó nífẹ̀ẹ́ wa tí wọ́n ń fà ó ti pọ̀ jù ká sọ̀rọ̀ ká rò ó báyìí kán ní báyìí la ṣe rò ó ẹni tó sọ̀rọ̀ ọmọ nǹkan tó mìn tó fi sọ̀rọ̀ tó sọ but táwọn fáǹsì wa bá ti gbé wọn á fi sọ nǹkan míì lágbájá ṣe gbá lágbájá ṣe gbá but gbogbo ẹ̀ mo ti rí pọ́lọ́ ti bá a bẹ́ ṣùwé o Ọlọ́run adé bá a bá ṣùwé kanlẹ̀ àwọn tó jẹ̀bi nínú wọn wọ́n á jọ bára wọn sọ Ọlọ́run á fi ìpọ́njú sí gbogbo ọlọ́kàn á ní yanjú ní very easily ní agbára Ọlọ́run tí ó ní sí
rògbòdìyàn lágbolé fújì mọ́ fire smoke ó dá wọn ní ẹ̀ gẹ́gẹ́ Wàsíù Àlàbí tí jóde ó yàtọ̀ bá dàmọ̀ kó wá sọ ọmọ lápásọ́mà tí jáde ó ní tó bá dàmọ̀ kó wá sọ wo ó dá wọn nìyẹn o orí gbọ́ nìyẹn ó yà bàrà ó dá wọn nìyẹn mo rántí àwọn olórin tọ́jú wà gbà yẹn many people wọ́n ti filẹ̀ ṣaṣọ̀bùra kí Ọlọ́run jẹ́ kí ọjọ́ jí síra wọn. mo mọ Alhaji Tẹ̀kóyè Wàsíù Àjàní wọn ò rí mi kọ́ sọ pé àwọn ò rí èèyàn débi pé mo ní bísẹ̀sì mi tí mo ń ṣe mo máa ń ṣe t-shirt customizing till now táwọn èèyàn mọ̀ mi mọ̀ aṣọ báńdì wọn èmi ni mo máa ń ṣe Alhaji Wàsíù Àjàní Tẹ̀kóyè èmi ni máa ń ṣe aṣọ wọn 247 abúlé ẹgbẹ́ ọ̀dọ̀ wọn ni o àjọ máa wà ní wọn ní fáǹsì kan tó bá lọ bá ní mú kàkàkì dání o àjọ máa wà ní gbogbo jíjẹ mú mo lè wà bí ọjọ́ méjì kọ́lọ́pọ̀ọ̀nù kẹ́ wọn the same time náà bẹ́ẹ̀ náà Sunny tí Adéṣọkọ̀ baba Clinton gbogbo onífàdé Adéyẹmí Kèlání kò ní bàjẹ́ àwọn èèyàn yìí mọ̀ pé èèyàn kú anytime tó bá gbé Sunny tí sórí social media pé bá àwọn èèyàn mọ̀ mẹ́sẹ̀gì máa ń lọ rẹpẹtẹ lórí ẹ̀ ní kọ́lọ́ba tẹ̀wọ̀n sáfẹ́fẹ́ rẹ̀ mo mà Alhaji Sulai Àdìó Atawẹ́wẹ́ bàbá olóyè mo mà àwọn náà dáadáa gbà yẹn máa wà lágbà wọn lẹ́mpáyà àwọn ni wọ́n ní everywhere yìí Alhaji Gbògèráyè mo ṣe làwọn náà ti jáde àwọn náà ní every Friday ní Empire nígbà yẹn mi ò lè ṣe kí n má wà ńbẹ̀ tí màá máa wò bọ́n ṣe ń ṣe eré wọn màá dẹ̀ lọ kí wọn àwọn náà kí mi wọ́n á so mọ́ mi. Àbáṣà Kàndé bàbá tọ̀ síbẹ̀ bàbá náà ṣe dáadáa gan rẹpẹtẹ wọ́n pàdé mi ní agbo kan ní 2 months later wọ́n recognize wọ́n kí mi mo rán wọn létí ìgbà tó máa ń wá sálàáfíà ní Standard Hotel nígbà yẹn wọ́n gbé Òkè Afá side lẹ́kùn tó bá ń lọ tá bá ti tẹ̀lé wọn báyìí wọ́n á kọ̀ yọjú lójú wọ́n á kọ̀ dáwó ní anybody á kọ̀ lé owó yẹn mú ni tá bá máa wo òkè mọ́tò àti dé iwájú bàbá ti lọ dìsájì yẹn nìyẹn bẹ́ẹ̀ ni bàbá mi ṣídà kọ́ni náà wọ́n ṣe dáadáa fún wa àjọgbé ní àdúgbò wọ́n gbé Babalọ́lá àtọ́kùn Babalọ́lá wọ́n wá gbé Ọládẹ́ndé kòkà ní sáàdì ibi tèmi ti máa ń ṣeré lẹ́fí Sunday wọ́n wá gbé bẹ̀ lẹ́kùn Sunday tí màá wá bá wọn bẹ̀ Saheed Òṣùpá Saridon 1 èmi àtàwọn mánéjà wọn a lè ṣe kájọ máa wà lẹ́fí Sunday búrẹ́dì àjọ máa ń wà ní ìgbà àjọ máa ń wà lẹ́fí Sunday tó bá rí mi káka kí bó ló wà but mi ò tí ì ní àǹfààní láti déwájú wọn lórí stage mi ò ní parọ́ but máa ń rí wọn gbogbo dáadáa àwọn ọmọ bá dúró dẹ̀ máa ń sọ̀rọ̀ wọn dáadáa débi pé táìmù kan tí mo wà lẹ́kọ̀ọ́ mo láwọn fáǹsì kan bẹ̀ tí n bá lọ síbẹ̀ wọ́n máa ń gbọ́ Saheed Òṣùpá gan Òṣùpá máa ń kí wọn bàbá máa ń kí wọn Alhaji Saheed Òṣùpá bímọ wọ́n ní àkàkà kí àjọ ń lọ ni o àjọ ń lọ ni àjọ máa lọ ni àmọ́ níbo ni wọ́n ní ẹni ní ìkọ́mọ Alhaji Saheed Òṣùpá gbaná bíi tọ́ni short-up Hakeem ọgbẹ́ mi débẹ̀ inú ọ́fíìsì wọn mo ti jẹun kọ́lọ́fọ̀ọ́nù kẹ́ Alhaji Wàsíù Àjàní Tẹ̀kóyè Alhaji Wàsíù Àjàní Tẹ̀kóyè ló play àti Kamoru Saridon 2 lọ́jọ́ ṣeré mẹ́ ní street kan náà mo rí mọ́mì Saheed Òṣùpá Alhaji mo rí mọ́mì wọn jọ yẹn ìyá dáadáa ni wọ́n àtẹnu wọn kí wa wọ́n ṣe gbogbo ẹ̀ Alhaji Saheed Òṣùpá àwọn náà ráyè mọ́ kéèyàn bí náà kéèyàn bí èèyàn dáadáa làwọn náà Ọlọ́run nípa dáadáa wọn rẹ. Mo ní WhatsApp number tí mò ń lò kò sígbà tó pè mí sóbì ẹ̀ tí ò lọ kò sígbà tí mo rí tí mi ò ṣe ẹ lò ẹyọ kan náà ni 090 29 61 31 13 òdo ẹ̀sán òdo èjì ẹ̀sán ẹ̀fà ọ̀kan ẹ̀ta ọ̀kan ọ̀kan ẹ̀ta ẹ pè mí sórí ẹ̀ bí bẹ́ẹ̀ bá ti ṣàwéjáde bọ̀tọ̀ lọ ní gbogbo ẹyẹ but a wà lọ́nà báyìí láti ṣe àwòrán jáde láìpẹ́ láì jìnnà lágbára Ọlọ́run processing lọ lórí ẹ̀ ó máa tó jáde tí àwọn tí wàá máa gbọ́ àwọn tá à ń kọ fújì tí báwo social media ẹ̀rú máa bà mí wọ́n ní kí mi ò ní fi ṣe ilé ìbá àwọn tí mi ò tiẹ̀ rí anybody kọ́ ń pọ̀ sí anybody ń pọ̀ mo kàn ń pè ọmọ so a pọ̀ nídìí iṣẹ́ fújì báyìí tá à ń kọ fújì mo wá wò pé tàbá wọ àwọn aláta náà pọ̀ àwọn onígáàdì náà pọ̀ oníkálukú rí tiẹ̀ jẹ́ ń bẹ̀ wọ́n dẹ̀ ń ṣe ìfẹ́ ara wọn so nǹkan tí mo ní fún àwọn atakọ̀ fújì báyìí ni pé Ọlọ́run kókó sí gbogbo wa nu ìṣọ̀kan ṣe kókó fún wa
ká nífẹ̀ẹ́ ara wa tá bá ti nífẹ̀ẹ́ ara wa kí ló tún kù ká má kọ́nu orin wa pé ká fi ìmọ̀ ṣọ̀kan ká gbé sókè o ká fi ìmọ̀ ṣọ̀kan ká gbé sókè o Fuji Musician Association ká fi ìmọ̀ ṣọ̀kan ká gbé sókè o. Ìfẹ́ ni ká ní síra wa tá bá ti nífẹ̀ẹ́ síra wa kí ló tún kù irú àwa lórin tá wà ní mo ṣe ń bí yìí mo ríra wa pé àwa dáadáa tá wà ní age mate kan náà tájọ́ ń yí gbogbo ẹ̀ káàkiri mo rí pé àwa nífẹ̀ẹ́ kan náà Moscow Fuji gan tó jù wá lọ ó máa ń bá wa ṣe bí sẹ́ẹ̀tì ni bàbá dáwà tó jẹ́ pé bàbá wa kò sí promoter kan ní mo ṣe fọ̀ náà mọ bàbá yìí ni Àdáwà super ó máa pè é lórí aago ni pé wá kọrin bì wọ́n pè mí lánàá wọ́n pè mí láàárọ̀ yìí pé bàbá mo ti bá ọjà láàárọ̀ yìí mo ní iye máa pè mí bẹ́ẹ̀ yẹn ó ti pé òun mi ti le wọ́n calm me down wípé kò ń ṣe bẹ́ẹ̀ bàbá ó ṣàlàyé fún mi ọ̀rọ̀ ẹ̀ yé mi mo ní bàbá mi ó yá mo ń bọ̀ wàláhì tàláhì súnmọ́ mi lálàzì ọlọ́run rínú mi sí wọn ọlọ́run á dẹ̀ gbà bẹ́ẹ̀ sí mi lọ́kàn ní nǹkan tí mò ń rò sí wọn ní dáadáa ọlọ́run jẹ́ kó bá mi mú wọlé àṣẹ àpọ̀ bẹ́ẹ̀ Machinery Akeem àwọn náà inú Mushin náà wà bí tó ti kọrin Gbógedá Àkànbí inú Mushin bí náà wà tó ti kọrin ọ̀rẹ́ mi Tutu Àyìnlá ọmọ Mushin original Gbógedá inú Mushin bí náà lájọ wà Tutuye inú Mushin bí lájọ àtàjọ ń ṣe gbogbo ẹ̀ MTN náà wà bẹ̀ tó ń kọ Fuji gbogbo àná ọjọ́ ń gbà mọ́ra ọ̀tá bá ríra wa wọ́n lọ là ń bára wa ṣe wọ́n yà pẹ́ẹ́pẹ́ àrẹ̀mọ Sàràfàdì òun náà wà ń bẹ̀ àrẹ̀mọ Òṣùpá náà òun náà wà ń bẹ̀ tàbá ríra wa wọ́n lọ fún ni a máa ń jà o tàbá rẹ̀ ti jàjà wa tán ẹsẹ̀kẹsẹ̀ àti parí ẹ̀ àwòkọ́ náà wà ń bẹ̀ ọmọ ìlú Sọni tí Adéṣọkọ lòun náà ọmọ Ìgbò tó ń kọ Fuji òun náà ké tatatata gidi báyìí kí Ọlọ́run gbé gbogbo wa sókè ní agboolé Fuji ká nífẹ̀ẹ́ ara wa ká má bára wa jà ká fi mọ̀ ṣọ̀kan kí gbogbo ẹ lè jọra wọn ó ní máa fi kọ́ lórí pé ohunkóhun tó bá ń ṣe o mo máa kọ́ fáwọn fans mi mo máa kọ́ fáwọn olólùfẹ́ mi mo máa fi kọrin fábúrò mi mo máa fi kọrin fún bírọ̀dà mi màá ní ohunkóhun tó bá ń ṣe o ohunkóhun tó bá ń ṣe kó rántí ẹbí nítorí ọ̀la rántí ara nítorí ìyá pẹ̀lú bàbá o tọ́jú wọn àtọmọ tó fi sílẹ̀ lọ́dẹ̀dẹ̀ ohunkóhun tó bá ń ṣe o èmi náà ni Kamoli Kakaki and his forthcoming Fuji organization. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹnì ṣólọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ní fọkànbalẹ̀ wà.